Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ wọn ní Tobi ní òun ò sí lẹ́yìn àwọn Mariam àti olórí Ronke o, wípé òun wà lẹ́yìn Dr. Elizabeth o, òun fẹ́ kí Tadenikawo padà wá sí palace o, wípé recently nǹkan tó ń ṣe òun ni hormone pregnancy òun ló ń jẹ́ kó máa behave báyẹn, wípé òun ò ní ever join Mariam àti olórí Ronke láíláí, wípé ẹ̀yìn Queen Naomi lòun wà torí pé òun nífẹ̀ẹ́ Queen Naomi. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ pé Tobi sọ nìyẹn, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tẹ̀ní. Ó ní òun bẹ Queen Naomi wípé kí Queen Naomi dáríjì òun. Ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí gist tẹ̀ní, ṣé dáadáa la bá yín. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wọn ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. òkè lọ́la yín máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Tobi ló jáde o, ló sọ̀rọ̀ o. Ó ní gbogbo nǹkan táwọn èèyàn ń sọ wípé òun ṣe ṣekúṣẹyẹ lẹ́yìn Dr. Elizabeth àti lẹ́yìn olórí Ronke àti Mariam. Ó ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ o, ó lóun ò ṣe nǹkan kan o. Ó ní lóòótọ́ òun lóyún, wípé hormone oyún òun ló ń jẹ́ kó máa behave báyìí. Ẹ̀yin èèyàn lé ó lóun ò ní ever da Queen Naomi. Ó ní torí ìdùnnú náà ní pé kí Tadenikawo kó padà wá sínú palace. Ó lóun ò ṣekúṣẹyẹ o. Ó ní ẹ̀yìn Dr. Elizabeth ló ń ṣèwà o. Ó ní òun fẹ́ kí Queen Naomi náà kan wà nínú palace pẹ̀lú Tadenikawo. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ó ti tó bí ọjọ́ mélòó kan tá a ti ń sọ ọ̀rọ̀ yìí lórí bí àwọn olórí bó ṣe máa jáde kúrò nínú palace yìí, tó dẹ̀ jẹ́ pé kábíyèsí ní kí wọ́n lọ ralé, tó jẹ́ pé Tobi ti ralé àti Tèmítọ́pẹ́. The only two women tí ò ralé òun ni olórí Ronke àti Mariam. Ẹ dẹ̀ mọ̀ pé bí a ṣe gbọ́ wọ́n ní ṣe ni àwọn Mariam wọ́n lọ bribe àwọn elder allegedly, wípé wọ́n lọ bribe wọn pé kí wọ́n sọ fún kábíyèsí pé àwọn ò ní ẹ̀tọ́ láti jáde nínú palace. Ṣùgbọ́n recently wọ́n ní gbogbo nǹkan tán ṣe sí kọ̀kọ̀ wọ́n láṣìírí wọn ti tú o. Wọ́n ní kábíyèsí ní kí àwọn Oòduà elder yìí kí wọ́n kó bó ṣe ń ṣe wọ́n kúrò níwájú àwọn, wípé àwọn ni kábíyèsí, àwọn ni àwọn fẹ́ àwọn olórí, nǹkan tí àwọn bá sọ ní abẹ́gẹ́. So bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé Tobi ní pé òun nífẹ̀ẹ́ Queen Naomi o, òun dẹ̀ fẹ́ kí kábíyèsí kán mú ọmọ wọn padà wá sínú palace, wípé gbogbo èyí tóun ṣe tóun bínú tóun lóun ò ní kó nu palace yẹn. Ó ní hormone oyún òun ló jẹ́ kó máa behave bẹ́ẹ̀, wípé ẹni tó bá ti lóyún rí wọ́n á mọ̀ pé bó lóyún ṣe máa ń ṣe nìyẹn. Ìgbà míì wọ́n á tutù léni, ìgbà míì wọ́n á gbóná lọ́la. Wípé òun ò ní anything against Queen Naomi o, wípé òun nífẹ̀ẹ́ Queen Naomi, wípé òun dẹ̀ dúró gidigba sẹ́yìn Dr. Elizabeth ni, wípé òun ò ṣe ṣekúṣẹyẹ o. Ó lóun ò ṣe ṣekúṣẹyẹ kankan rárá, wípé ẹ̀yìn Queen Naomi lòun wà àti ẹ̀yìn kábíyèsí, wípé ìdùnnú ni pé kí wọ́n mú Tadenikawo padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ gist ìlànà ká mú wá fún yín. Ẹ mọ̀ pé ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí, tó jẹ́ pé kábíyèsí ní kí wọ́n lọ ralé, tí Mariam àti olórí Ronke tó ń sáré kiri tán láwọn ò ní ralé, wípé kò sẹ́ni tó lè lé àwọn kúrò nínú palace. Inú palace yìí làwọn máa wà, ibẹ̀ làwọn máa dàgbà sí, ibẹ̀ làwọn máa rìtáyà sí. Ní ìsìn wọ́n ní kábíyèsí ò bá wọn ṣeré rárá o, wípé kábíyèsí ní kán kó ẹrù wọn kan jáde nínú palace àwọn, ipá wọn ti ní sùúrù fún wọn, ipò ti tó gẹ́, ipe àwọn fẹ́ kí wọ́n lọ rent ilé kan move ẹrù wọn lọ síbẹ̀. So gist tá gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín. Tobi apologize o. Ó ní òun ò ṣe ṣekúṣẹyẹ o. Ó ní òun ò dalẹ̀ o. Ó ní torí pé òun ò lè dó sẹ́yìn àwọn èèyàn tí wọ́n ń ba kábíyèsí nínú jẹ́. Ó ní lóòótọ́ oyún lè máa gbóhùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa ní pé rárá
òun ò ní jáde nínú palace. Ó ní ṣùgbọ́n ó ní nǹkan tó lè ṣe ẹni obìnrin ni pé obìnrin kò sí obìnrin tí ò lè sọ pé òun ò ní jáde nínú palace pé bọ̀ kì í ṣe pé bíi tí pé òun wà lẹ́yìn Mariam àti Ronke pé òun ò sí lẹ́yìn wọn o pé ẹ̀yìn Queen Naomi lòun wà o pé òun ò dẹ̀ lè dalẹ̀ Queen Naomi. Òun ò lè ní kó má mọ wọn wá sínú palace nítorí pé ìdùnnú kábíyèsí ni pé kí ọmọ wọn wà nínú palace. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkọ ìsàlẹ̀ àpò òkè òkè lọ́la yẹn á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.